pàtàkì lára àwọn alátìlẹyìn Imam Toliya Yunus tó tún jẹ́ ìkan láwùjọ àti nínú ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀yọ́ Dr. Saka Balogun ti jẹ́ kó di mímọ̀ wípé òun náà ti kìlọ̀ fún Imam Toliya Yunus lórí ọ̀rọ̀ títàbùkù ọba Ṣàngún tìlú Ògbómọ̀ṣọ́ pàápàá jùlọ wípé kò sí nǹkan míì tó tún múmú láyà àwọn tó ju ìdàgbàsókè ilẹ̀ Ògbómọ̀ṣọ́ lọ. Ọ̀mọ̀wé yìí wá ṣàlàyé wípé lẹ́yìn ẹ̀mí òun ìlú Ògbómọ̀ṣọ́ lòun tún nífẹ̀ẹ́ sí jù láti wá ọ̀nà tí yóò fi mọ́ dàgbàsókè ní gbogbo ìgbà. Ọ̀mọ̀wé Saka Balogun fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lásìkò tí wọ́n bá àwọn oníròyìn kan sọ̀rọ̀. Wọ́n sọ nínú àlàyé wọn wípé inú àwọn ló fẹ́ẹ́ dùn jù lásìkò ìkórè ọba Ṣàngún t'Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Àfọlábí Ọláoyè lọ́dún tó kọjá. Bẹ́ẹ̀ ni bàbá yìí tún jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀yìn ọba Ṣàngún làwọn wà ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí ìṣe àwọn bàbá ńlá àwọn láti ìgbà ìwáṣẹ̀ tó sì ṣe wípé àwọn kò ní yọsẹ̀ kúrò lẹ́yìn ọba Ṣàngún. Ọ̀mọ̀wé Saka Balogun tún wá tẹ̀síwájú nínú àlàyé nípa wípé àwọn kò ní gọ sí ẹ̀yìn ẹnikẹ́ni láti mọ ìyọnu sí ọba Ṣàngún tìlú Ògbómọ̀ṣọ́ ní eléyìí tí wọ́n sì fi ìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn gan ti kìlọ̀ fún Imam Toliya Yunus lórí ọ̀rọ̀ títàbùkù ọba mímọ́ fi ẹnu tẹ́ńbẹ́lú ọba Ṣàngún tìlú Ògbómọ̀ṣọ́ nítorí ọba bá lórí ohun gbogbo ni. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí lẹ́nu Dr. Saka Balogun. Nǹkan jẹ́ mi lógún gan-an lọ́rùn gbọ́ ọ̀yọ́ o. Àtàkùn pé ṣe nǹkan tí ó lè protect ẹ̀mí mi. Ìwọ̀n ìkàrọ̀ kan. Inú mi dùn ọ̀rọ̀ bí ó ti ṣe tí ó rọrùn tí ò ní ṣẹ́jọ́ sí gbẹ̀gbọ̀n náà gan mo ṣe lọ́wọ́lọ́wọ́ lógún ọ̀yọ́ tí láyé gọ́ọ̀mẹ̀ ti fọwọ́ sí àfọwọ́sẹ̀ tí wọ́n ti ní ìbàdàn. Inú mi dùn gan-an. Inú mi dùn torí pé ọmọ mi kan ti ẹ̀ ń bẹ tó yẹ pé ọ̀rọ̀ Ghandi sani bá mi sọ títí. Mo ti wọ́n ṣé wọ́n ọmọ mi tí bá ṣèlérí fún yẹn pé bí mo dúró sílùú bẹ́ẹ̀ mo dúró síbẹ̀ wọ́n bá mi èmi ṣe bí ń fò káàkiri bí ẹyẹ láì nídìí. Gan-an nítorí a sì rí i pé ẹ̀tọ́ kájú ẹ̀ ni. Bẹ́ẹ̀ pé bí àgbàlú nìkan táwọn bàbá mi ṣe tẹ̀lé bàbá wọn lèmi náà fẹ́ máa tẹ̀lé wọn kiri. Bẹ́ẹ̀ pé bí àgbàlú nìkan táwọn bàbá mi ṣe tẹ̀lé bàbá wọn lèmi náà fẹ́ máa tẹ̀lé wọn kiri. Àwọn mi ò ránṣẹ́ mo dẹ̀ kìlọ̀ fúngbà tí gbogbo kí ní ẹ̀ ṣe lè jù pé ọba yìí ọba gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Ó lè jẹ́ pẹ́rẹ́ ọba mi kó gbé òun fún mi níyì síbi náà pé ẹ ṣe sùúrù díẹ̀díẹ̀. Tọ́ ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ lẹ gbọ́ látẹnu Dr. Saka Balogun lórí ìwà tí Imam Toliya ń wù sí ọba Ṣàngún tìlú Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé ìpilẹ̀ṣẹ̀ wàhálà àárín ọba Ghandi àti Imam Toliya òun náà ló dá lórí báwọn ìdílé Ayélára bí wọ́n ṣe gbógun ti Imam wípé kì í ṣọmọ ìdílé wọn ní eléyìí tí ó mú kí ọba Ghandi ò dá sí ọ̀rọ̀ náà lójúnà àti wá ojútùú sí ọ̀rọ̀ tó wà láàrin ìdílé Ayélára pẹ̀lú Imam Toliya. Ṣùgbọ́n Imam Toliya kò rí ara gba ọ̀rọ̀ náà sí tó sì gbé ọba Ghandi lọ sí ilé ẹjọ́ kàkà kí ọ̀rọ̀ yìí kó wá ní ìyanjú níṣe ló tún pele sí i. Bó tiẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ ló tún dá sí ọ̀rọ̀ yìí gan láti wá ojútùú sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ láàrin ìdílé Ayélára pẹ̀lú Imam Toliya Yunus tó tún wá lọ sọ̀rọ̀ mọ́ ọba Ghandi. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ìdílé Ayélára sì dúró lórí wípé Imam Toliya kì í ṣe ọmọ wọn náà ni. Eléyìí tó padà wá jẹ́ kí ọba Ghandi ó padà wá yan Imam Habib Ayélára gẹ́gẹ́ bí Imam mọ́ṣáláṣí Ṣàngún tìlú Ògbómọ̀ṣọ́. Ọ̀rọ̀ yìí so ọlọ́gbọ́n kọ́ ó sòmùgọ̀ kọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àrídájú wà wípé ibì kan náà ni ọ̀rọ̀ yìí yóò padà já sí. Kí ni èrò tiyín? Ẹ máa bá wa jù sí comment and ẹ má gbàgbé láti máa follow DigiNaija online lórí Facebook, link tó wà ní comment section fídíò yìí àgbẹ̀yìn tààrà lórí Facebook page wa. Gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa náà lórí YouTube ẹ máa bá wa tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí ẹ máa like and share fọ́nrán yìí kó dẹ̀ máa lọ lórí ayélujára. Ẹ ṣé púpọ̀.